رضيت يا جيلاني ادخل عذرتي تدعي ورضيت يا جيلاني ادخل عذرتي. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه الله ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. الله adúgbò fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ á pariwo ọpẹ́ náà. alhamdulillah. ẹni Ọlọ́run bá ṣoore fún tọ́mọ kó òun wà láyé lọ́dún tó kọjá tóun tó ń bẹ́ẹ̀ ní ìsinyìí kó pariwo Ọlọ́run pé alhamdulillah. alhamdulillah rabbil alamin. ọpẹ́ wa Ọlọ́run má jẹ́ kó bàjẹ́. àmín. àlékún ọpẹ́ dùnú Ọlọ́run má ṣàṣefẹ́ ní kọ̀ọ̀kan wa. àmín. ọlọ́run àti tóbi ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. àárín àwa pẹ̀lú Ọlọ́run má jẹ́ ó dàrú. àmín. abẹ Ọlọ́run ìwọ ló ní ká bẹ̀rẹ̀ àwẹ̀ yìí pẹ̀lú bísímìlà. Allah. àsìkò wa ń bá a lọ díẹ̀. abẹ̀wò Ọlọ́run torí ń tọ́ba wọ lórí dáná. láàrin àsìkò tó kù yìí má jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí wa. àmín. gbogbo wa là ń múra pa fẹ́ sọdún Ọlọ́run jẹ́ aṣọdún ayọ̀. amina. Ọlọ́run Nábì wa Muhammad. sallallahu alaihi wasallam. àṣewá pọ̀ tó yìí kìí ṣèmi làwọn àpàdé Ọlọ́run làwọn àpàdé o. Allah. tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àmọ̀ nìyẹn Ọlọ́run làwọn àpàdé ẹ wá jẹ́ apariwo Ọlọ́run náà kílẹ̀ ó mì. Allahu akbar. ẹ pariwo ẹ̀kọ́ gbọ́wọ́ rẹ méjèèjì ó kè fi pariwo Ọlọ́run. Allahu akbar. tó pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar kabira. ẹ̀kọ́ òrí ó lo òkè bí ọmọ àlìjẹ́ndà. Allahu akbar. Allah. oríire wa Ọlọ́run ó jẹ́ ó kalẹ̀. Àmín. Ọlọ́run Nábì wa Muhammad. sallallahu alaihi wasallam. abẹ Ọlọ́run àfọ̀kànṣe rẹ̀ bẹ́ẹ̀ gbogbo èròǹgbà wa lórí ara wa abẹ Ọlọ́run o Ọlọ́run má ṣàmúṣẹ fún wa. Àmín. èròǹgbà wa náà ni pé kí ẹ̀sìn ọmọ bọ́ lọ́wọ́ wa. Àmín. ká soríire ayé ká tún soríire àlùkìyámà. Àmín. gbogbo tá a bá rí láyé yìí ní dáadáa kó jẹ́ pé kékeré ní ọmọ ajẹ́nu àlùkìyámà. Allah. Ọlọ́run má ṣàṣe bẹ́ẹ̀ fún wa. oríire wa Ọlọ́run jẹ́ ó kalẹ̀. oríire wa Ọlọ́run jẹ́ ó kalẹ̀. Àmín. Ọlọ́run Nábì wa Muhammad. sallallahu alaihi wasallam. la hawla ولا قوة إلا بالله العلي العظيم. náà. mo kí gbogbo àwa jàmá ní Ẹ̀pẹ́tẹ̀dó. Allah. ajókòó báyìí lọ́dún tó kọjá. bẹ́ẹ̀ni. a bá Ọlọ́run sọ̀rọ̀. a bẹ̀ ẹ́ pé ìwọ Ọlọ́run gbàtà kúrò bí àníjí àṣẹ mi o. ẹ dákun àdúrà tá a ṣe lẹ́sìn ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀. ẹ dá mi lóhùn dáadáa. àbí àwọn Yorùbá wọn ní wọ́n ṣoògùn àìkú fún ọ látẹ̀sí kò ní ọ̀jẹ́ ó ti kú náà ni. nígbà tó o ti kú àdúrà gbà náà ni ẹ jẹ́ apariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Ọlọ́run ọwọ́ náà Nábì wa Muhammad. sallallahu alaihi wasallam. oríire wa Ọlọ́run ó jẹ́ ó kalẹ̀. àmín. dáadáa tọ́lọ́run ṣe fẹ́ nìkan ọ̀kan wa Ọlọ́run má jẹ́ ó
bàjẹ́ Àmín. ọlọ́nàbí wa Muhammad ẹni tó wá sí okùnfà wa tá a fi ń wá sí nígbà yìí lọ́dọọdún òun náà ni ọmọ wa ọmọ àlùbáríkà Hájì wa Táíwò ọgbọ́n Hájì wa Abdul Jalil ọmọ méjì abẹ Ọlọ́run gbogbo ohun tí ń fẹ́ tó wù ú Ọlọ́run má ṣàfilé lọ́wọ́. Àmín. Ọlọ́run má gbà lọ́wọ́ wa má fi lá wa lójú. Àmín. Ọlá àti tóbi ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Gbogbo ohun tí wàá ń fẹ́ òun náà pátá Ọlọ́run kó bá fẹ́ bẹ́ẹ̀. Àmín. Hájì wa Abdul Jalil náà dà wọ́n wá dúró ní gbangba ń bí gbogbo wa ó rí. Ọlásùpọ̀. Òun náà nìyí ó sábìrò gbangba báyìí. Ọdún gbangba. Gbangba báyìí. Ọlọ́run ọba ń ṣàánú rẹ̀. Àmín. Dúró gbangba ebi àpọ̀ tẹ́lẹ̀. Aláàjì wa náà Abdul Jalil nìyí. Gbogbo jàmá ìka tí a fi ṣe àtáyá ẹ bá mi nà sí lọ́ọ̀kan. Abẹ Ọlọ́run Abẹ́. kó wọlé àsìkò tá a wà yìí. Kó wọlé ọjọ́ tá a bẹ̀rẹ̀ àwẹ̀. Kó wá wọlé pé ntòkù tá a fẹ́ fi parí ẹ̀ náà kékeré ni. Abẹ̀wò Ọlọ́run gbogbo tó ń fi Ọlọ́run kó bá wa fi lé lọ́wọ́. Àmín. Àníyàn rẹ̀ kọ́ Ọlọ́run ó mú ṣẹ fún wa. Àmín. Abẹ̀wò Ọlọ́run Amẹ́ríkà ló ń gbé kò sì fi wálẹ̀ ní Nàìjíríà. Abẹ Ọlọ́run àti ibi tí ń gbé lọ́hùn àti Nàìjíríà mọ́jọ́ wọn kò ní lára ń bẹ̀. Àmín. Ọlá nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. Bá a ṣe wá dojú kọ́ tá a na ìka àtàyà sí. A fi sa lámúnàṣẹ́ra. Naam. Bá a ṣe é ṣe fún un lọ́dọọdún. Allah. Ọlọ́run kó wọlá nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. Àwa la wálé sí i tá a rí báyìí. Àtúnwá lọ́dún yìí àtúnrí báyìí. Ó bá di ọdún tó ń bọ̀ mọ̀jì á wá fi ẹlòmíì ṣe owó. Àmín. A sì bẹ̀wọ̀ Ọlọ́run náà faradé àwa náà jẹ́ á lè wá. Dá gbogbo wa lóhùn pátá ń fẹ́. Ọlá nàbí wa Muhammad. Ẹ bá mi na ìka tá a fi ń ṣàtáyá sọ́dọ̀ rẹ̀. Abẹ Ọlọ́run Hájì Abdul Jalil òní sórí burú. Àmín. Òní parẹ́ máyé lára. Ọ̀rọ̀ rẹ̀ òní sú aráyé. Aráyé òní sú ọ náà. Ọlọ́run kó sọ̀nà rẹ níre. Gbogbo tó o bá ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run kó fi lé ọ lọ́wọ́. Tó bá fi lé ọ lọ́wọ́ tán kò ní fi ṣèjàmbá fún ọ. Ẹ̀mí rẹ̀ ó gún o. Ẹ̀mí rẹ̀ ó gún o. Òní parẹ́ máyé lára o. Ya bismillahir rahmanir rahim. ورفعنا لك ذكرك 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 ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمين. Àdúrà rẹ ti gbà. Àwa náà tá a wá bọ́ ṣé ká wo àtẹ́lẹwọ́ wa ká fi kéyìn àtẹ́ná fúnra wa. Bá a bá ké tán ká fọwọ́ rẹ̀ bọ́ ìwọ fọwọ́ tiẹ̀ bọ́jú. Káwa náà wá fọwọ́ tiwa bọ́jú má ṣe wá lẹ́rú ayé o. Wọ́n jẹ́ aṣọ àsìn wọ́n wá sáyé o. Ṣé àwa náà léèyàn o. Wọ́n jẹ́ aparẹ́máyé lára o. Abdul Jalil ló pè wá síbi tọ́ba tó lọ́dún tí ń bọ̀ tọ́ba tó ti pè wá ọlọ́run yá lè wá. Bá a bá sì wá kó náà ó kọ́wọ́ rẹ̀ ó ti tẹ̀ tí ń fẹ́. Ọlá nàbí wa Muhammad. Bismillahir rahmanir rahim. إنا آتيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà jàmá. Ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Tọ́.
السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. Àfi ọ̀kan oṣù rẹ̀ bẹ́ àwẹ̀ yìí tá a wà ń bẹ̀ yìí má ṣe lágbàmọ̀ fún wa. Jẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ sí i. Ọlánàbí wa Muhammad. Ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ. Alámútàrà. Ọlọ́run lẹ́ẹ̀mọ̀ra wò ni. Alámútàrà. Rádúró àrà tẹ́mi Ọlọ́run ń dá ni. Alámútàrà. Wòye sí tó ń lọ ni. Alámútàrà. Gbogbo táwọn Ọlọ́run gbé kalẹ̀ wọ̀nyí kò tó níwàásí fún yín ni. Ànàlọ́ sàkàrà lẹ́kùn máa fi sàmáàtì wà máa fẹ̀ láàrúbì. Masha Allah. وأسبغ عليكم نعمه صائرة وباطنة. ظاهرة وباطنة. Ọlọ́run láwọn oore tí mo ṣe fún yín pọ̀. Oore tí mo gbé kalẹ̀ fún yín pé kẹ́ ẹ máa jàǹfààní ẹ̀ pọ̀. سخر لكم. Àwọn tá a rọ̀ fún yín pé kẹ́ ẹ máa fi sọ̀rọ̀ kẹ́ ẹ máa fi sọlá ọ̀pọ̀ rẹ́gẹ́dẹ́. سخر لكم. Masha Allah. ما في السماوات وما في الأرض. Ọlọ́run láwọn oore tí mo ṣe sínú sánmà èyí tí mo ṣe sílẹ̀ ọ̀nbẹ̀ńbẹ̀ fún yín. وأسبغ عليكم نعمه. وأسبغ عليكم نعمه. وأسبغ عليكم نعمه. ظاهرة. ظاهرة وباطنة. Ṣe oore gbangba fún yín, oore gbangba náà ni gbogbo wa là ń jàǹfààní èyí o. أسبغ عليكم نعمه ظاهرة وباطنة. Mo dé àárín yín ní bíbà yìí, èmi rí yín kedere. Ẹ̀yin náà rẹ́mi náà kedere. ظاهرة. Ọ̀pọ̀lọpọ̀ màǹfààní ẹ̀. Afọ́jú lè dé bíbà yìí ní ìsìn mélòó lọ́mọ tá a jẹ́. Bó o la ṣe pọ̀ tó, bó o la ṣe mọ afọ́jú ò ní mọ̀ ó fún wa lóore gbangba. Pa gbogbo àyè Ọlọ́run fún lójú Ọlọ́run ní kojú lọ́wọ́ wa. أسبغ عليكم نعمه ظاهرة وباطنة. Ọlọ́run ní mo sọ oore tó pọ̀ fún yín. Ara àwọn oore tó hàn tọ́lọ́run ló ń ṣe fún wa ó fún wa létí. Etí ìwà la fẹ́ fi gbọ́ tá a fẹ́ sọ yìí. ظاهرة. Ó ṣòro kó di ó tó wà wá láàrin wa kó tó máa dá ń sọ. Kò lè má bá a bá gbẹ́nu sí etí odi tá a mú yàláyà rẹ̀ bàbá rẹ̀ yóò máa rẹ́rìn ni. أسبغ عليكم نعمه ظاهرة وباطنة. Bàbá ọba mú kiri pépà tí mo mú lọ́wọ́ ìtọ́ ọba yìí hánu. Ó ti dáràn lọ́wọ́ odi nù gbogbo ewu ló ti bú. Kí wá ní ká fi nǹkan hánu kí ló wá jẹ́? ظاهرة وباطنة. Gbangba tó ń ṣe fún wa àdúpẹ́ lórí ẹ̀. وباطنة. Ọmọ ìjọba ẹ̀ bá mi sọ pé alhamdulillah. Alhamdulillah. Ẹ̀ wí bẹ́ẹ̀ kí n gbọ́. Alhamdulillah. أسبغ عليكم نعمه ظاهرة وباطنة.
Ọlọ́run ni ẹjẹ́ abẹ lórí oore tó ṣe yìí o, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o. Ẹsẹ̀ wa la fi rìn dé bí Ọlọ́run wọlá ṣáájú má sọ wá dẹni wọ́n mọ̀ rù káàkiri. Ọlọ́run Nábì wa Muhammad. Síwájú ọ̀rọ̀, a ti ṣe àdúrà fún Hájì Abdul Jalil. Àwọn èèyàn ńláńlá tó wà níkàlẹ̀ tó kù tí a ṣàdúrà fún. Abẹ Ọlọ́run àfọkànṣó rẹ̀ bẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa. Kọmíṣánná wa, Ọlọ́run tó ní kí ẹ tó wá lénìí. Abẹ Ọlọ́run àfi tóbi rẹ̀ bẹ́. Ọlọ́run wọlá ṣáájú, Ọlọ́run má tì yín mọ́lé. Ọlọ́run má tì yín mọ́lé. Ọlọ́run má tì yín mọ́lé. Ọlá Nábì wa Muhammad. Àwa abẹ Ọlọ́run ọba tó fi Islam tó fi rọ̀ yín lọ́rùn. Tó jẹ́ pé gbogbo tó jẹ mọ́rọ̀ ìsìláàmù yín náà lẹ̀ múra sí dáadáa yóò ní bàjẹ́. Dáadáa yóò ní bàjẹ́. Ẹ̀yin lẹ̀ ń bẹ níjẹta, ẹ̀yin lẹ̀ ń bẹ lánàá, odò nínà ẹ̀ ń bẹ ń bẹ. Tó bá dọ̀nà Ọlọ́run ní yọ ẹ́ kúrò ní gbòkú. Ọlá Nábì wa Muhammad. Alhaji wa Àkànní Ọlọ́run wà. Alhaji wa Abdulrauf Àkànní Ọlọ́run wà. Òun náà wà láàrin wa ń bí Ọlọ́run má ṣàbá wa dúró tì í. Ọlọ́run má ṣàṣe dáadáa fún. Èyí tó ṣe fún olóore Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àlékún oore ìdùnnú Ọlọ́run kó túbọ̀ máa ṣe fún. Gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n wá lè gbọ́ orúkọ wọn. Alhaji wa Kabiru Oṣòdì. Dáadáa yóò ní bàjẹ́ o. Dáadáa yóò ní bàjẹ́ o. Àárín ẹ̀yin pẹ̀lú Ọlọ́run kò ní dàrú. Lẹ́yìn náà ta ló tún wà mẹ́tẹ́ tó mọ̀. Honorable Oyinlọmọ Dámọ̀lé wọ́n ti dárúkọ wọn. Àwọn náà ní bàbá wa Adékúnlé Àlí àwọn náà wà ní ìgbà. Ẹ ṣeun. Alhaji wa Maruf Oṣòdì. Àmọ̀lé náà mọ̀ ń ṣàdúrà fún lẹ́ẹ̀kan. Ẹ mọ̀ páwà pẹ̀lú wọn lájọ́ ń ṣiṣẹ́ ájì. Àwọn sì pẹ́ ń bi ọ̀rọ̀ sí ájì dáadáa. Èèyàn mímọ̀ mi dáadáa làwọn àwọn tèmi. Ọlọ́run má ṣàbá ń ṣàánú yín. Ọlọ́run Nábì wa Muhammad. Alhaji wa Maruf Oṣòdì. Alhaji Maruf Oṣòdì dáadáa yóò ní bàjẹ́. Ayé mojúbà Bámidélé. Alhaji ayé mojúbà dáadáa yóò ní bàjẹ́. Alhaja wa Àjọṣẹ̀. Alhaja Àjọṣẹ̀ Ọlọ́run ó ṣe dáadáa fún yín. Àwọn ọ̀dẹ́jọ aláka. Alhaja wa Rashidat Adu, Chairman Iru Local Government. Alhaja wa Mansura Agboro. Alhaja Mansura Agboro. Dáadáa owó yóò ní bàjẹ́. Gbogbo àwọn ọkùnrin tá a wà ń bí Ọlọ́run kó ṣe wá lọ́kùnrin dáadáa. Ẹ̀yin ọkùnrin ẹ̀sà mi o. Ọlọ́run méjì á parẹ́ máyé lára. Alhaji wa Tijani Onírù àwọn náà wà ń lò. Gbogbo àwọn tó wà ń bí tí ẹ jẹ́ èèyàn. Alhaji Kẹ́hìndé Kẹ́nì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ọba wa ṣàánú gbogbo wọn. Ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀ṣẹ̀ á mí lẹ́ẹ̀mẹ́ta. Wọ́n gbọ́ ohun. Ọlọ́run ó gba àdúrà yín. Àdúrà ẹyọ kan ni wọ́n ṣe fún yín. Àdúrà náà ni pé Ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ yín. Ẹ sàmí dáadáa. Ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ yín o. Ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ yín o. Ẹ bá ń jèrè wọn, Ọlọ́run má jẹ́ taari wa sáré kìámà. Àjọ jèrè náà ni o. Ansarudeen Èbúté Mẹ́ta branch. Àwọn náà wà ní ìlú. Ansarudeen Èbúté Mẹ́ta branch. Àwọn náà wà ń bí. Dáadáa ní kọ̀ọ̀kan wa. Alhaja wa Mansura Àṣekún. Masha Allah. Gbogbo ìlà kí o. Lẹ́yìn náà, a ti ṣàdúrà fún gbogbo wa. A kí ara wa pé a kú ọdún ààwẹ̀. Òní jáse mọ̀ fún wa. Ẹ̀rí bá a ṣe jókòó bí ẹni Ọlọ́run. Àwọn ẹni Ọlọ́run dà láàrin wa. Àwọn ẹni Ọlọ́run dà. Ó ti náwó. Ẹ̀kún ọ̀gbọ́. Ó ti náwó.
ẹ bá lè dìde lẹ̀rọ tẹ́ ẹ wí bẹ́ẹ̀ pàwọ́ rèé àwọn èèyàn ń bẹ lẹ́yìn yìí o. Allah. Ọlọ́run ó wọlé ànẹ́bí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Báwẹ̀ bá parí ọlọ́run ó jẹ́ àtúndé máa jẹ́ ní ọlọ́run. Àmín. Báwẹ̀ bá parí ọlọ́run ó jẹ́ àtúndé máa jẹ́ ní ọlọ́run. Àmín. Àárín wa pẹ̀lú ọlọ́run ní jẹ́ ọ̀dàrú. Àmín. Ọ̀làlá haúlà. ولا قوة إلا بالله. Tọ́ kí wá la fẹ́ sọ o. The topic of today's lecture is purpose of life and Islamic view, Islamic perspective. Wá lásán o, ọlọ́run ọ̀ràn wa wá sáyé lásán o. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Masha Allah. Allahu alladhi khalaqakum min sulalatin min tin. Allah. ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. Adúpẹ́ fọlọ́run. Alhamdulillah. Èyí tí mo fẹ́ kẹ́ẹ̀jì àkọ́kọ́ mọ̀ ni pé àwa Yorùbá a máa ń sábà sọ̀rọ̀ kan. Engineer. Ó ti sọ̀rọ̀. Àwa Yorùbá a máa ń sọ àwọn ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ yìí ò sì rí bẹ́ẹ̀. Ọlọ́run bá ṣoore fún èèyàn. Ọ̀dà lọ́lá ó fún un nípò. A máa wá sọ nú ọ̀rọ̀ wa ìwòsí tiwa nìyẹn o. Pé okun sí Ọlọ́run ọba fúnni mọ́sẹ̀rẹ̀gún. Ẹnìkan kan ò lè ṣèrègún tó ìrègún tọ́lọ́run ṣe. Ọba onírègún ni o. Àkọ́kọ́ náà ti sọ ó kílíà rẹ̀ fún wa pé ma khalaqtul jinna wal insa illa liya'buduni. Wa ma khalaqtul jinna wal insa. Ọlọ́lẹ́mi ọlọ́mi ọ̀dá yín lásán o. Èmi èé sọba àwàdà o. Illa liya'buduni. Ọ̀dá ẹ̀ fún náà ni pé ẹ wá máa sìn mí. Ma khalaqtul jinna wal insa. Ọlọ́run ní wọ́n ṣẹ̀dá yín lásán wò mú yín wáyé lásán. Ma khalaqtul jinna wal insa. Àtẹ̀yìn àtàlìjẹ̀nú ẹ̀yin èèyàn àtàlìjẹ̀nú Ọlọ́run ní mi ò dá yín lásán. Illa liya'buduni. Torí kẹ́ ẹ lè jọ́sìn fún mi mo fi dá yín. Illa liya'buduni. Gbogbo tẹ̀ nípa káàkiri ayé èèyàn ọ̀kẹ́ mi Ọlọ́run. Sanafrugu lakum ayyuha thaqalani. Mo ń gbọ́. Wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni. Ọlọ́run mi ò dá yín lásán o kẹ́ ẹ lè jọ́sìn fún mi ní o. Illa liya'buduni. Ọ̀rọ̀ ẹ fẹ́ lọ́wọ́ kọ̀ọ̀kan mi. Illa liya'buduni. Ẹ fẹ́ lọ́lá kan kọ̀ọ̀kan mi. Illa liya'buduni. Àrà tó bá wù mí mo lè fi yín dá. Ṣùgbọ́n pọ́pọ́sì tí mo rán yín wá fún gan-an ni pé kẹ́ ẹ lè jọ́sìn fún mi. Ma khalaqtul jinna wal insa. Ọlọ́run mi ò dá
ṣé èmi yẹn sọ́ba àwàdà mi yẹn sọ́ba rẹ̀ purpose tí mo fi dá iná ni pé kẹ́ ẹ lè máa jọ́sìn fún mi ni. إلا ليعبدوني. ẹ bá wá dáyé yìí dáadáa ẹlẹ́ẹ̀jọ́sìn fún mi máa tọ̀ èyí lẹ wá mà ṣùgbọ́n kẹ́ ẹ lè jọ́sìn fún mi mo fi dá yín. bọ́tà. ولقد خلقنا الإنسان من سلالة من طين. ما شاء الله. ثم جعلناه نطفة في قرار مكين. ọlọ́lẹ́yìn èèyàn kí lẹ̀ ń pera yín náà kí lẹ̀ ń pera yín náà yá ayyuhal insan. ما غرك بربك الكريم. ọlọ́run ní kí ni gàdágà yín kí ni tapákaka yín. ما غرك بربك الكريم. kí lẹ̀ ń pera yín kí lẹ̀ ṣe bẹ́ẹ̀ jẹ́ náà. ما غرك بربك الكريم. mo fẹ́ máa fáàrí yín sẹ́mi ọlọ́run lẹ́yìn pé mo ní ẹ̀sìn mi kí ni fáàrí yín sí mi. أيها الإنسان. ọlọ́run lẹ́yìn èèyàn. أيها الإنسان. ẹ̀yin èèyàn tẹ́ ń gbẹ́ jura yín lọ yìí. أيها الإنسان. ebi bẹ̀rẹ̀ yín lẹ mà ẹ mọ bí ẹ parí ọ̀rọ̀ sí ni. أيها الإنسان. tẹ́ ń lépa láyé yìí kọ́ ló yẹ kẹ́ ẹ lépa ó yẹ kẹ́ ẹ lépa kí ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ yín. أيها الإنسان. Allah. ما غرك بربك الكريم. Masha Allah. الذي خلقك. الذي خلقك. ọlọ́run ní ẹbí mọ́dá yín rántí pé mi ni mọ́dá yín ṣá. الذي خلقك. mo ní ẹ wáyé ẹ wá sìn mí ẹ sì ń ṣe gàǹdágà ẹ ráàyè sìn mí àìráàyè òkìlẹ̀ ń fàṣìkò tó yẹ kẹ́ ẹ fi sìn mí sí. الذي خلقك. gbogbo wa tá a wà nígbà yìí lálẹ́ pariwo alálẹ̀ lálẹ́ nàka sókè alẹ́ nàka sókè kó owó sọ́mà kó na ìka rẹ̀ ìfábẹ̀lá kó ọ̀nà síbẹ̀ pé ọlọ́run orí mi o níjọ́ tá àwẹ̀ yìí ti bẹ̀rẹ̀ n ò já àwẹ̀ kan n ò sì sọ̀rọ̀ ẹ̀yìn n ò bàyàn ló kọjá n ò sì ṣàbòsí n ò sì parọ́ n ò sì jalè ọyẹ ẹjẹ́ ànáwó òkè ẹjẹ́ àwọn kọmíṣánná ọkọ̀ọ̀kan náwó òkè ẹ pariwo ọlọ́run ẹ náwó òkè pẹ̀lú wákàtí márùn-ún rẹ̀ ọ̀já rí ẹ lè lẹ́yìn sọ ẹ lè rọ́rọ̀ wákàtí márùn-ún sọ àwọn nǹkan yòókù nǹkan ọ̀rọ̀ wo dẹ̀ ń tọ́kì lójoojúmọ́ ọ̀rọ̀ mítìn wo dẹ̀ ń ṣe lójoojúmọ́ ǹjẹ́ jíjọ́ kẹ́ ẹ má ṣe mítìn ṣé bẹ́ẹ̀ ni ká yóò lè dá náà ni ẹ pariwo ọlọ́njà máa. أيها الإنسان. ọlọ́ni ayíwá ní sàánà. ما غرك بربك الكريم. ọlọ́ni kí ni fáàrí yín sẹ́mi ọlọ́run. ما غرك بربك الكريم. الذي خلقك. ọlọ́ni lèmi dá yín. الذي خلقك فسواك. ṣe yín déédéé bẹ́ẹ̀ ṣe rí. فسواك. mo fojú síbi ọyẹ ojú ojú yẹn. فسواك. fetí sáàyè ibi ó tó sí. فسواك. fapá yín síbi ó tó sí. فسواك. fẹsẹ̀ yín síbi ó tó sí. فسواك. mo wá gbé ẹ́ńjì nǹkan kékeré mo gbé sínú ọpọlọ yín ẹnìkan ò lè yẹ̀ wò. الذي خلقك فسواك. ọlọ́run lémi ọlọ́run lẹ́yìn náà fàdánà. فعدلك. gbogbo ń tá a wá wí ó dá a lára wa. mo sọ láàyè kan níjọ́ òní yìí mo lọ sí Amẹ́ríkà mo wá ní bàbá ó yẹ kẹ́ ẹ débi tí àwọn disables wà
wọ́n wá mú mi lọ gbàmọ́ wá débẹ̀ àwọn èèmọ̀ tí mo rí ń jọ náà bírú ẹ̀ bá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn èèyàn ti ya òtìlẹ̀ máa parẹ́. ọlọ́run tó ní òun ọlọ́run ọba ní fàádàlákà òun ṣe gbogbo ẹ̀ déédéé. fàádàlákà. ó fojú tèmi pẹ̀lú rẹ̀ síwájú ibẹ̀ ni mo ti rọ́mọ tí ojú rẹ̀ ń bẹ lórí ẹ̀. ibẹ̀ ni mo ti rọ́mọ tí ojú rẹ̀ ń bẹ ní pàkọ́ rẹ̀. fàádàlákà. alladhi khalaqaka fasawwaka. mo sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lọ tí wọn ò lẹ́sẹ̀ tí wọn ò sì lápá. fàádàlákà. yàrá ta ló dá àwọn ọmọ wọ̀nyí bẹ́ẹ̀. Allah. ẹ pariwo ọlọ́run kí n gbọ́. Allah. alladhi khalaqaka fasawwaka fa'adalak. ọlọ́run ní wọ́n tiẹ̀ mo fún ọ lójú mo fún ọ nímú gbogbo ẹ̀ ni mo fi sáàyè bí ọtọ́. fa'adalaka. ó ṣe déédéé bí tàwọn èèyàn yòókù. fi ayyi suratin ma sha'a rakkabaka. ọmọ kanú àwọn ọmọ tí mo rí ní àárín wọn ń jọ náà ẹnu rẹ̀ ti fi ń jẹun déédéé ọrùn báyìí lọ́wọ́. Allah. déédéé ọrùn lọ́wọ́ kò sì tún lọ́wọ́ kò tún lẹ́sẹ̀ kùnú tó wà náà ni ọlọ́ọ̀fẹ́ ó sì mí ó sì ń jẹun bí a bá dẹ̀ ń pè wọ́n bí a bá ń pè wọ́n wọ́n yí lẹ̀ lójú èèyàn báyìí tí a ń ṣe pé wọ́n jẹ́ ń sọ pé àwọn àjà greeting you. wọ́n ti gbé bí wọn. alladhi khalaqaka. èmi ọlọ́run èmi ni mo dá yín déédéé. fasawwaka. yín déédéé. fa'adalaka. bó ṣe tọ́ka ẹ̀rí náà ni mo ṣe ṣe yín. fi ayyi suratin ma sha'a rakkaba. mo sì wá ya fọ́tò yín bẹ́ẹ̀ ṣe fẹ́ pèmí ọlọ́run ṣe fẹ́ kórí bẹ́ẹ̀ náà lórí ẹlòmíì wo rẹ̀ nínú fọ́tò kò wúra rẹ̀ o ò ní nǹkan kan tó ṣe sí o ti dá ọ bí yóò ṣe dá ọ nù. wa khalaqa kulla shay'in. faqaddarahu taqdira. faqaddarahu taqdira. ẹ̀ka máa nà ẹ̀mọ́. faqaddarahu taqdira. ọlọ́ni mo dá gbogbo nǹkan mo wá gbé kádàrá rẹ̀ èmi ni mo mú bírò kádàrá ẹ̀ lọ́wọ́. khalaqa kulla shay'in. ibi mọ sáyẹ̀nsì náà ni ọ máa lò. khalaqa kulla shay'in. ọdún lówó. khalaqa kulla shay'in. ọdún atálíkà. khalaqa kulla shay'in. ọdún ẹni tá a máa pèsè títí ayé tí ó fi kú láyé. khalaqa kulla shay'in. ó sì dẹ́ni tí ó máa ṣèyàn títí ayé. wa khalaqa kulla shay'in. wọ́n dá àfọ́ ọ̀dọ́ máa kéwú. faqaddarahu taqdira. ọ̀dà kọmíṣánná náà ló dá gómìnà. faqaddarahu taqdira. kálukú sáàyè rẹ̀ ó kádàrá ẹ̀ pé tí mo ní kọ́ máa jẹ́ nìyí ó sì máa jẹ́ bẹ́ẹ̀. a gbọ́dọ̀ mọ purpose wo lọ́lọ́run dá wa wá sáyé sí kí ló dá wa fún òun. ولقد خلقنا الجن والإنس وما خلقت الجن والإنس إلا ليعبدون. ọlọ́run lẹ́yìn èèyàn nǹkan àwa méjì la dáràn níwájú ọlọ́run àwa méjì ni a kì í fà káǹtì bàbá níwájú ọlọ́run ẹranko lákàǹtì tí ó kì í àwa yìí a gbọ́dọ̀ jẹ́ kí àkáǹtì wa kọ́ dá a tó lọ bọ́ lọ́hùn. kókó sì tọrọ ran àwa sáyé fún òun ni ká wá sin òun bá a bá sì wọ́n bó ṣe sọ àwa kọ́ là ń sin lọ́wọ́ Ọlọ́run ló ń sìn wá. àbí wọ́n ló ń sin lọ́hùn ni. Ọlọ́run ní ń sìn wá.
nígbà tí ó bá wa wí tí ó bá wa sọ̀rọ̀ kó lè yé wa dáadáa torí pọ́lọ́hún ní wà máa yàtọ̀ kẹrù. إلا أولو الألباب وما يأكلها إلا العالمون الله وما يأكلها إلا العالمون وتلك الأمثال نضربها للناس. Ọlọ́run láwọn àpèjúwe gbogbo nǹkan gbogbo tí ń ṣẹlẹ̀ láyé mo ti fàpèjúwe rẹ̀ hàn yín. وما يأكلها إلا العالمون. Àwọn tí wọ́n bá ní wọ́n dá mi mọ̀ nìkan ni ó mọ̀nà. Ẹni ó bá sì ti mọ̀nà ó ti dé mi Ọlọ́run mọ̀nà. Gbogbo wa sì kọ́ là á mọ̀nà. Bá a bá fẹ́ pariwo ọmọ àlìjẹ́nà ní sọ ọmọ àlìjẹ́nà. Ọ̀gbọ́ ọmọ àlìjẹ́nà ọ̀nàwọ́. Ọ̀rẹ́ nìkan kan fọwọ́ tọ́ ọ lẹ́yìn. Pé mo lò ń ṣiṣẹ́ àlìjẹ́nà. Ọ̀gbọ́ òun náà ti káwọ́ lẹ̀. Ó ti káwọ́ rẹ̀ lẹ̀. Káwọ́ tó lè rí sí àlìjẹ́nà ṣe ọlọ́ọ̀lẹ́ tó bẹ́ẹ̀. Ẹ rántí mo ti dá yín ni. ولقد خلقنا الإنسان من سلالة من طين. Ẹni fàárí dẹ́ ṣẹṣẹ́ mi Ọlọ́run kẹ́ ẹ jọ́sìn fún mi nìkan ni ẹgbàgbé pẹ́nu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ mo ti dá yín ni. من طين. Omi méjì ó yí mi lára. من طين. Omi méjì ó yí mi lára. ثم جعلناه نطفة في قرار مكين. Ọlọ́run dá Ádámà láti inú yẹ̀pẹ̀. Ó sì fa nàná Háwáwù jáde látara Ádámà. Láti bóyì ti ṣe bẹ́ẹ̀ ọ̀dà dúró bẹ́ẹ̀. Ẹ̀yin méjèèjì tí mo fàyọ láàrin ara yìí náà ló kù tẹ́ máa pòdúùsì àwọn èèyàn yòókù. Ògbégbá ọ̀rọ̀ kó máa bọ́ bá yẹ pé yóò pé wọ́n tún máa lọ ọmọ sìgìrì mélòó ní ọwọ́ àtàyè lónìí. Ajẹ́ kó gbogbo wa ilé àjẹ́ sìgìrì kó tó wà nípa adé èèyàn. Ṣùgbọ́n kò gbégbá bẹ̀yẹn mọ́ ó lòun ò ṣe bẹ́ẹ̀ mọ́. Mo gbégbá bí omi méjì ó yí mi lára tí mo fi dá ọ̀nà omi fàárí rẹ̀. ثم جعلناه نطفة في قرار مكين. Ó ní mo wá tọ́jú omi náà síbi tó jẹ́ pé nǹkan kan ò lè ṣe mẹ́. Mo gbé síbi ọ̀pamọ́. ثم خلقنا النطفة علقة. Ọlọ́run lákòókò ń bẹ̀ omi tí mo gbà omi kan nígbà àyà obìnrin mo sì gbà kan ní bàrá àdí ọkùnrin mo pa gbogbo ẹ̀ pọ̀ mo wá lọ tọ́jú ẹ̀ sáàyè tí nǹkan kan ò lè kàn án. ثم خلقنا النطفة علقة. Omi ìhùn yìí yóò máa wà lógójì ọjọ́ kọ́ máa wo bọ́lọ́mọ bá ṣe kú ọjọ́ o máa wo bọ́lọ́mọ bá ṣe ṣẹ̀dá rẹ ìwọ tó jọra rẹ lójú. فخلقنا العلقة مضغة. Kàlàkàtà mọ̀tẹ̀gàtà mọ́pọ̀. فخلقنا العلقة مضغة. Ọlọ́run ni mo wá sọ di ẹ̀jẹ̀ tí kì í láàrin ogójì ọjọ́ míì ó di méjì. فخلقنا المضغة عظاما. Mi ò tí ì débẹ̀ yẹn. ثم خلقنا النطفة علقة. فخلقنا العلقة مضغة. فخلقنا المضغة عظاما. Àsìkò ìgbà tí mo gba omi méjèèjì mo tọ́jú wọn nígbà tí ń bẹ látọ̀ mo tọ́jú wọn nígbà tí ń bẹ lẹ́jẹ̀. وكسونا العظام لحما. Mo tí ì débẹ̀. فخلقنا المضغة عظاما. فكسونا العظام لحما. Ẹ̀jẹ̀ kíkì ni mo wá sọ di báàsì ẹran. Báàsì ẹran ni mo sọ́dà. Ekiri ẹran kan òun náà ni mo sọ́dà.
Gbàmọ́ wá sọ́dẹ̀ kìí ẹran kan o. فخلقنا المضغة عظاما. Lẹ́yìn ìgbà náà mo tó ẹ̀sẹ̀ wá fi egun bọ́ lára. Ìwọ náà nù o. Bó o ṣe tó bó o ṣe mọ ipò tó wà lẹ́nìí ló fi ń wúra rẹ̀. Orúkọ táyé ń sọ ọ́ náà ló ń wò. O ò wo bí ó ti wá. فكسونا العظام لحما. وكسونا العظام لحما. فكسونا العظام لحما. Ọlọ́run ni mo wá fi egun bọnú ẹran òun náà. ثم أنشأناه خلقا آخر. Lẹ́yìn ìgbà náà mo wá pàṣẹ pé kọ́ ọ máa jẹ́ èèyàn. أنشأناه خلقا آخر. Ṣé wá pàṣẹ kọ́ ọ máa jẹ́ èèyàn? خلقا آخر. فتبارك الله. Kò tí ì débẹ̀ yẹn. ثم أنشأناه خلقا آخر. Èyí tó bá fẹ́ jọkùnrin ń bẹ̀, á mú ẹran tíntín á fi sójú díẹ̀. أنشأناه خلقا آخر. Èyí tó bá fẹ́ jóbìnrin á sin yọ́ dàbí ọgbẹ́ ẹni kó sín gbẹ́rẹ́ díẹ̀ nísàlẹ̀ díẹ̀. أنشأناه خلقا آخر. Àìṣáná wọ̀ kálukán ní àkàrà, àwa àtẹ̀tẹ̀ wá parí rẹ̀ ní bá a ṣe ṣe. أنشأناه خلقا آخر. Ìṣẹ̀dá wá pé sí lára ńgbà náà. فتبارك الله أحسن الخالقين. فتبارك الله أحسن الخالقين. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá tiẹ̀ lè mọ bẹ́ẹ̀ bá mọ rírì èmi Ọlọ́run tẹ́ ẹ̀ mọ rírì bó ṣe dá yín ẹ kọ́kọ́ pariwo ọkọ̀ mi náà kí n gbọ́. فتبارك الله أحسن الخالقين. Wọ́n ló ń dáńsá kí rẹ o. فتبارك الله. فتبارك الله Ahsanu al-khaliqin. أحسن الخالقين. Ọ̀gbọ́. فتبارك الله أحسن الخالقين. Kasimu rabbika. Zil jalali wal ikram. الجلال والإكرام. تبارك اسم ربك ذي الجلال والإكرام. Ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. تبارك. Ẹ pariwo ẹ̀ lẹ́ẹ̀kan náà. تبارك. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ mí èmi náà mọ dá yín èmi ní dá nǹkan dá nǹkan. تبارك. Èmi Ọlọ́run ni èmi ní Allahu Akbar. تبارك Ẹ̀ka máa la yẹ̀ mọ́. ذي الجلال والإكرام. Masha Allah. تبارك اسم ربك ذي الجلال والإكرام. Ẹ dákun ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Ọlọ́run ní gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe láyé ẹ̀ ń ṣèyẹ fúnra yín ni o. Tí mo dá yín wá fún kẹ́ẹ̀sẹ̀ mi ni. ثم إنكم بعد ذلك لميتون. Ọlọ́run ní bọ́rọ̀ ara yín ọba yé yín. ثم إنكم Èmi tí mo ṣẹ̀dá yín tí mo kó yín jọ lómi, tí mo kó yín jọ lẹ́jẹ̀, tí mo sọ yín di bá sí ẹran, tí mo tún wá méègùn tí mo fi síbi bá sí ẹran. ثم إنكم بعد ذلك لميتون. Kò wá sí nǹkan kan tó yẹ kó jẹ́ mọ̀ fún yín. إنكم بعد ذلك لميتون. Yálà. إنكم بعد ذلك لميتون. Ọlọ́run ní bí mo ṣe dá ẹjẹ́ dá tó yìí
wọ́n pa yín o. Lọ́mọ yẹn tún. Gbogbo tí mo fi gbẹ̀yìn náà ni pé ikú ọ̀pá yín. Iná kan bá dàda níka lọ́mọ yẹn tún bẹ̀. Kò sí fàárí kankan tẹ́ lè ṣe tí kò fi ní wá báyìí. ثم إنكم يوم القيامة تبعثون. Tọ́ka ti dọjọ́ àlìkíyámà ẹnìkan kan ò rí bí sálọ́ọ̀rì kankan. Àákò ìjọ gbogbo yín lẹ́sẹ̀ yín ó kò. Ẹsẹ̀ yín ó kò lálìkíyámà. Lágbájá àrí lénìí. Ńgbà ń dá ìṣe tàná àrí. Ńgbà àtijọ́ tá àrí. Bọ́lá ọlọ́jì ọwá lọ́kẹ́ yín ò sí lọ́jọ́ àlìkíyámà. Yóò kó wájọ lẹ́ẹ̀kan náà. Ẹ̀ẹ̀kan náà ni ó kó wa jọ Ọlọ́run ní gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe ẹ máa ṣe. Ìkẹ́rà kitabaka. A lè lọ lásán o. Yá abudi alama ali. Masha Allah fàkà. Sọ̀rọ̀ ilé ìtara àlùkànnà máa kára. فانظر إليك ألقان ما كان. Ọlọ́run ní ẹ má gbàgbé mo ní ẹ wá sìn mí láyé. Ìkìlá kitabaka. Ọ̀gá yìí sọ bẹ́nu fáìlì yìí. Ìkìlá kitabaka. Kíámà ẹ wà á máa gbóhùn tí ó máa jáde láti sáàtì ọ̀la. Ìkìlá kitabaka. Sọ pé ìkìlá kitabaka. Ìkìlá kitabaka. Ya abudi ala mami. فانظر إليه ترى. فانظر إليه ترى هل كان ما كان. فانظر إليه ترى هل كان ما كان. Ọlọ́run ó sì fáìlì wa wò. فانظر إليه. Wò dáadáa wo fáìlì rẹ wò ìwọ ló ní. فانظر إليه. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ọmọ nǹkan tó ń lọ tí ọmọ ara rẹ̀. فانظر إليه. Ohun tí kálukú wọ́n ó fi rìpọ́ọ̀tù fọ́lọ́run ọrùn wa ni wọ́n ó gbé kọ́. فانظر إليه. Àwọn alájọ ló ṣe ìyàwó ọkọ tí ń bá ìyàwó rẹ̀. tó ń bá ìyàwó rẹ̀ ló ṣéènì papọ̀ ọkàn ń lò ní àfún ọ ní ṣéènì láti àmà. فانظر إليه. Ó gbé ṣéènì ọrùn فانظر إليه. فانظر إليه. Bẹ́ẹ̀. ترى هل كان ما كان. فانظر إليه ترى هل كان ما كان. Gbogbo wa lágbà àwọn ó sì fáìlì wa fún alọ́jọ́ àríkìyàmà. Tí kálukú wà á bánú fáìlì rẹ̀ ló kù. Gbogbo ń tọ́ bá bánú fáìlì rẹ̀ ni ojú àkókò kó pìrìpíà fún wa. Àtẹ̀mí àti wọ́n ó sì fáìlì wa fún wa. Fáìlì wa kò sí ní ìdí wọ́n wá káàkiri wọ́n ti sún mọ́ wa lọ́rùn. Ṣé ní ìwọ̀rùn wa níbẹ̀ wọ́n ó ti yọ? Pẹ́ńdáǹtì ní ìgbà ibi pẹ́ńdáǹtì rẹ̀ láti gbogbo fáìlì rẹ̀ jáde. فانظر إليه. فانظر إليه ترى ترى هل كان ما كان. فانظر إليه ترى هل كان ما كان. wọ́n máa wá béèrè náà rẹ̀ ń dọ́nà nù fáìlì rẹ̀ pé ṣé ìwọ náà ló ṣe gbogbo kìíní? هل كان ما كان. Ṣé bó ṣe rí iná ẹ̀gbẹ́sà? هل كان ما كان. Àbí gbogbo tí wọ́n kọ yìí wọ́n parọ́ mọ́ ọ ni? هل كان ما كان. Gbogbo ẹ̀ ní ọ̀hún sí kálukú wa. Ọlọ́run má ṣe wá ládọ́rùn mòótọ́. Amina. Àwẹ̀ yìí tá a gbà lọ́dún yìí má ṣe lágbàmọ́ fún wa. Amina. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ojú àtúnṣe láyé. Amina. wọ́n ní ó bá lọ́jọ́ ọkùnrin ọ̀rùn àtọ́lọ́hún. ìbáṣepẹ́nu ní òròjọ́ àbájáre. Àbájáre. ọwọ́ ní òròjọ́ ẹsẹ̀ ọ̀sẹ̀ rí. Ẹsẹ̀ ọ̀sẹ̀ rí.
Ojú ẹ̀dá oyè lákọ̀ bí ọ̀bẹ. 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 Ẹ jẹ́ kí gbogbo wa ń tá àbálárì kí á rẹ̀ jẹ́ àpèbíà fún un. Mo bẹ̀ wá torí tọ́lọ́hún, ọlọ́mọ ṣe wá ládọ́rùn mòótọ́. A lè rí ká yí ọmọ ṣe wìrìwìrìwìrì sẹ́ni gbogbo wa tá a wà ń bí. Oníkálukú ń ṣe wìrìwìrì ìjọ kan ní ọ̀dà wáyé. Ìjọ kan ní ọ̀dà wáyé tó dára rẹ̀ mà. Ìjọ kan lọ́jà ó tú. Ìjọ kan ládọ́jà tá a ní bẹ́ẹ̀ni kankan mọ́. Lẹ́kọ̀ọ́ lórí ìyá máa. Ìmúre ìyá ọmọ. Sáyé lámùgá ìbò. Mi ò gbọ́ dáadáa. Lẹ́kọ̀ọ́ lórí ìyá máa. Sáyé lámùgá ìbò. Ní abábọ́lọ̀ wọn tún náà sírí rẹ inú ń bí ọ. Ọlọ́run ó tún náà sírí rẹ bọ́ ọba kú. Lẹ́kọ̀ọ́ lórí ìyá máa. Ìyá ọmọ ń sáyé lámùgá ìbò. Sáyé lámùgá ìbò. Ẹ̀kọ́ ọba kú táwọn èèyàn sọ nípa rẹ̀ àṣírí ẹ̀ tú. Lẹ́kọ̀ọ́ lórí ìyá máa. Wọ́n ní àṣelágbájọ́ òkú tí ẹ máa ń tọ́ dẹ́wò. لكل امرئ يوما Gbogbo àdúgbò yìí òun lọ dàrú tí àtàkì ojú tu ẹ̀ bàbá. لكل امرئ يوما Sáyé lámùgá ìbò. سيعلم غيبه Ọjọ́ yẹn ni ẹjẹ́ abẹ̀rù ọjọ́ tásìrí ó tú. فقل إليه بالذي ينبح Allahu Akbar. فقل إليه بالذي فيه ينبح Lẹ́yìn tá a bá fẹ́ràn ara wa tán, kò tún bẹ̀ wá. Àwa Yorùbá ẹjẹ́ á fẹ́ràn ara wa. الله Ẹjẹ́ á fẹ́ràn ara wa. Ẹjẹ́ á fẹ́ràn ara wa. الله Àwa Yorùbá ẹjẹ́ á fẹ́ràn ara wa. Bá a bá fẹ́ràn ara wa, wàláhì àǹfààní pọ̀ nílẹ̀ fún wa. Ṣùgbọ́n tá a bá fẹ́ràn ara wa, àwọn míì ni ó máa jà àwọn àǹfààní wa, a sì ní lẹ́nu ọ̀rọ̀. إن هذه تذكرة Ìrántí lélẹ́yìí o. فمن شاء اتخذ إلى ربه سبيلا Bí àwọn àfáà bá ń sọ̀rọ̀, bí wọ́n bá ṣe wá sí àlìkìyámà, wọ́n máa ròyìn àlìkìyámà bí ẹni kó jìnnà. Ànábì ní kó jẹ́